Good evening, my people. Welcome back to my channel. This is your girl, Mashallah Gist TV. I am here again with another gist. Wọ́n ní sisi wa ẹ ṣáà mọ̀ sisi wa ẹ̀yin èèyàn mi. Wọ́n ní sisi wa ti lọ declare surplus o. Wọ́n ní wọ́n lọ sí event o ló bá gbé ẹrù jáde 1.5 m ló bá lòun donate. Wọ́n ní bí kábíyèsí ṣe fún ní wòtòwòtò nìyẹn pé ṣé mo rán ẹ ń ṣẹ́ ṣé mo ní kó donate owó mi ìran ẹ ń ṣẹ́ ò gbowó ẹ kó sápò ẹ padà. Àgbélé ẹ̀yin èèyàn lé ọmọ yín náà tún ní o Mashallah Gist TV mo tún dé bí mo ṣe ń dé o. If today is your first time on my channel, please can you go straight and press that notification bell so that whenever I post any gist you can get it. And to my old subscribers, I say thank you. God Almighty will bless you. I normally speak Yoruba on my channel, but sometimes I may speak English. If you are to my old subscribers, please, I said share, like, and subscribe. God Almighty will bless you. Ẹ ṣé mo dúpẹ́ o. Òkè òkè lọ́wọ́ yín á máa lọ o. Gbogbo ẹ̀yin tẹ́ ń subscribe, mo appreciate yín o. Láti inú ọkàn mi, mo appreciate yín torí mo rí ọwọ́ yín. Ẹ ṣé gan ni, thank you so much. Wọ́n ní bí kábíyèsí ṣe blast Queen Naomi nìyàmí. Sorry o, kì í ṣe Queen Naomi o, Queen Mariam. But you are not my queen, so I will call you Mariam. Wọ́n ní bí kábíyèsí ṣe blast Mariam nìyẹn o wípé ṣé àwọn ránṣẹ́ kó lọ donate 1.5 million ní event tó lọ ni. Wípé kí ló lọ ṣe ní event yẹn gangan. Ṣé àwọn ránṣẹ́ ni. Wípé so àwọn máa make sure pé àwọn send owó yẹn pé owó yẹn ní láti wá látàrí àpò àwọn ni. Wípé àwọn ò ránṣẹ́ kó lọ donate owó kankan ní event tí ó lọ. Ẹ jẹ́ ká máa gbọ́ gist ní lọ. Ṣé mọ̀ gist tá à ń sọ lọ ni pé ṣé mọ̀ pé weekend ẹ̀gbọ́n kábíyèsí wọ́n celebrate birthday wọn ní weekend. Wọ́n ní gbogbo wọn dẹ̀ lọ ẹ ṣáà rí gbogbo wọn tó ń jó Tèmítọ́pẹ́ Queen Tèmítọ́pẹ́ Tóbi ẹ rí gbogbo wọn tó ń jó ẹ rí Mariam náà bó ṣe ń ṣe bíi pẹ́pẹ́yẹ tó ń nawọ́ báyìí. Ẹ rí Mariam máa ń pa mí ṣá ẹ rí ìgbà tó ń jó tó ń ṣọwọ́ báyìí tó ń ṣọwọ́ bíi pẹ́pẹ́yẹ lẹ́gbẹ̀ẹ́ kábíyèsí. Párí ẹ̀gbọ́n kábíyèsí ni gbogbo wọn wà ń gbà yẹn. Wọ́n ní bí olórí Tèmítọ́pẹ́ ṣe bọ́ síwájú kábíyèsí ẹ rí bí olórí Tèmítọ́pẹ́ ṣe ń kó mọ́lẹ̀ tó ń kó mọ́lẹ̀ níwájú kábíyèsí tí kábíyèsí ń rẹ́rìn-ín tó ń rẹ́rìn-ín. Wọ́n ní birthday ẹ̀gbọ́n kábíyèsí ni wọ́n wà. Wọ́n ní wọ́n lọ celebrate birthday ẹ̀gbọ́n kábíyèsí ni. So mo rò pé event yẹn ló ti lọ donate 1.5 million tó donate. Wọ́n dẹ̀ sọ fún pé kábíyèsí sọ fún pé àwọn ò ránṣẹ́ àwọn ò ní kó donate owó kankan owó ẹ̀ ní kó mẹ́sẹ̀ pé ó gbowó ẹ̀ àwọn ò fẹ́ kó má donate owó kankan. Ẹ mọ Mariam náà ẹ mọ̀ pé tí Mariam bá donate sísì gbogbo àgbáyé ló máa gbọ́. Ṣé ẹ ti rí nísìn ó donate 1.5 million gbogbo ayé ti gbọ́ pé ó donate 1.5 million. Wọ́n ní kábíyèsí ní kó lọ gbowó ẹ̀ padà àwọn ò fẹ́ àwọn á mẹ́sẹ̀ pé owó yẹn jáde látàpọ̀ àwọn sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n àwọn. Wọ́n ní kábíyèsí sọ fún Mariam pé àwọn ò ránṣẹ́ kó lọ donate owó o wípé owó tó donate fún ẹ̀gbọ́n àwọn ìyẹn ò ní pé kí àwọn change mind àwọn nípa ẹ̀ wípé owó ẹ̀ àwọn máa send ẹ̀ sí kó má donate owó kankan fẹ́ gbọ́n àwọn. Wọ́n ní kábíyèsí sọ fún yín pé owó kọ́ ni gbogbo nǹkan láyé wípé kó má fi òpé òun lè fi owó ra àwọn family òun wípé kó má fi òpé òun lè fi owó ra wípé kí Mariam má fi òpé òun lè fowó báyìí family òun lè fowó báyìí àwọn ẹ̀gbọ́n òun o wípé ìwà tí ó ń wù wípé owó kọ́ ni gbogbo nǹkan láyé pé ìwà ẹ̀ kò bá ti tàwọn mu rárá wípé ìwà ẹ̀ ò bá ti tàwọn mu wípé so kó má fi òpé òun lè fowó báyìí anybody. Wọ́n ní kábíyèsí sọ fún yín pé àwọn ò fẹ́ kó wá sọ pé òun fún ẹ̀gbọ́n àwọn lówó kó dọjọ́ iwájú kó máa bú ẹ̀gbọ́n àwọn wípé sọ àwọn á make sure pé àwọn san owó yẹn wípé ṣùgbọ́n kó má contribute owó fún family àwọn mọ́ kó stay away.
ṣé ẹ rántí ńgbà tí ó lọ ra mọ́tò fún àwọn ẹ̀gbọ́n kábíyèsí náà tó fẹ́ fi mọ́tò bá ẹ̀wọ̀n, ẹ rántí tí kábíyèsí fi ní kí ó lọ return mọ́tò yẹn. Ó dàbí ẹni pé o láì kó máa bá èèyàn, Mariam. Sórí, jẹ́ kí n sọ kíní kan fún ẹ, Mariam. Owó kọ́ ni gbogbo nǹkan láyé yìí o. Owó kọ́ ni gbogbo nǹkan láyé yìí. And owó téèyàn bá ń ná tí ò bá sí respect nínú owó yẹn is a useless money. Kí ló dé tó máa ń feel pé gbogbo nǹkan owó ni? Pẹ̀lú gbogbo bó ṣe ń náwó kiri ní ojú tí ẹ̀gbẹ́ yìí náà ni. Ó rí bó ṣe ń wú ẹ nílẹ̀ turuturu ni pẹ̀lú owó ẹ. Ó ga o. Wọ́n ní kábíyèsí ti gbégbèsè láti san owó yẹn o. Wọ́n nítorí pé kábíyèsí ní àwọn ò fẹ́ situation tó jẹ́ pé Mariam á jáde á ní ṣe bí ẹ̀gbọ́n kábíyèsí gba 1.5 million lọ́wọ́ àwọn. Ẹ mọ̀ pé bẹ́ẹ̀ náà ẹ ṣe fẹ́ ló ṣe máa ń sọ̀rọ̀. So gist ta ní lálẹ́ fún yín nìyẹn, ta ní ká mú wá. So bí a ṣe gbọ́ nìyẹn o, dẹ̀ ní gbogbo investment táwọn àti Mariam jọ ní wọ́n ló máa difficult fún kábíyèsí láti divorce Mariam. Nǹkan tí mo gbọ́ ni mò ń sọ fún yín o, alleged ni mò ń sọ. So wọ́n ló máa difficult because wọ́n jọ ní a lot of investment pọ̀. Mi ò mọ why tí kábíyèsí kóra wọn sírú wàhálà báyìí, honestly. So ẹ̀yin ará ilé tí máa gbọ́ update, but wọ́n ní kábíyèsí láwọn máa return owó yẹn fún un. Ṣó ti yé yín torí ẹnu ẹ̀ ẹ mọ̀ pé ẹnu ẹ̀ gbọ́rọ̀. Ìsìn ló máa lọ sọ kiri pé òun lòún fún ẹ̀gbọ́n kábíyèsí lówó pé elébi ni wọ́n. Ẹ mọ̀ pé kò sí nǹkan tí ò lè sọ. So mo ní kí n mú gist yẹn wá fún yín ni. So tó bá dọ̀la máa update yín. Ẹ̀yin èèyàn lé ẹ ṣé gan ni o. Ẹ kú gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe, tẹ́ ń share, tẹ́ ń like o. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Ẹ ṣé, mo appreciate yín o. God bless you. Thank you so much.